Omiyale fọ̀pọ̀ dúkìá ṣòfò l'Ákúrẹ́ àti Okiti-Pupa látàrí àrọ̀ọ̀dá òjò tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kẹjọ ọdún yìí. Ọ̀pọ̀lọpọ̀ dúkìá ni àwọn èèyàn pàdánù láwọn ìlú bíi Àkúrẹ́, Okiti-Pupa, Ọ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láti bí aago 5 ìdájí yìí lòjò ọ̀hún ti bẹ̀rẹ̀ ní gbogbo àwọn ìlú tó wà nípìnlẹ̀ Ondo tí kò sì fìgbà kankan dáwọ́ dúró títí di bíi aago 11 alẹ́. Lára àwọn ìlú tí òjò yìí ti ṣọṣẹ́ jùlọ ní Àkúrẹ́ tí í ṣe olú ìlú ìjọba ìpínlẹ̀ Ondo, Ọ̀rẹ̀ níjọba ìbílẹ̀ Òdìgbò àti Okiti-Pupa. Ọ̀pọ̀ àwọn èèyàn ni omíyalé ti lé kúrò nílé lágbègbè Ajá, Akínẹ́yìn, Ìdèpé, Ìkọ̀yà, Omílẹ́yẹ níjọba ìbílẹ̀ Okiti-Pupa, Ìdí Mángòrò níjọba ìbílẹ̀ Òdìgbò, Alágbàká, Fìwàṣayé, Ṣóbọì àti Ẹ̀ṣàdáì ní gúúsù Àkúrẹ́. Púpọ̀ àwọn èèyàn agbègbè yìí ni wọ́n ti sá kúrò nílé wọn nígbà tí omi tún gba àwọn ojú ọ̀nà míì léyìí tí kò fún àwọn èèyàn ọ̀kadà àti onímọ́tò láàyè láti kọjá. Alága àwọn láńlọ́ọ̀dù ní Ìdèpẹ́, Olóyè Ọmọ́tọ́lá Ẹmáyé ní àwọn ilé àti dúkìá tó lé ní 100 mílíọ̀nù náírà ló bá ìṣẹ̀lẹ̀ omíyalé náà lọ lọ́dọ̀ àwọn nìkan. Ó ní irú rẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa wáyé lọ́dọ̀ àwọn. Ó ní ọdọọdún níṣẹ̀lẹ̀ ọ̀hún tún burú sí i. Akọgun ìlú Ìdèpẹ́ ọ̀hún wá bẹ ìjọba láti bá wọn wá nǹkan ṣe lórí rẹ̀. Jẹgun tìlú Ìdèpẹ́, Ọba Michael Adétóyè Ọbátúgà nínú ọ̀rọ̀ tirẹ̀ bá àwọn tó fara gbà nínú ìjàmbá ọ̀hún kẹ́dùn lórí òfò tó ṣe wọ́n. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sáwọn tọ́rọ̀ kàn láti tètè dìde kí wọ́n sì gbé ìgbésẹ̀ tó yẹ lásìkò láti dènà irú ìṣẹ̀lẹ̀ yìí tó tún lè fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.